mo kí gbogbo yẹn lólùfẹ́ adé ọmọ adé ẹ jẹ́ n sáré fi fídíò yìí hàn yín ẹ wo fídíò yìí ẹ wo fídíò yìí ẹ wo fídíò yìí mò ń bọ̀. Good day, Nigerians. I want to talk to all Nigerians generally that I will still stand on my words, that I believe in this government. Asiwaju Bola Ahmed, Mr. President, Omar Sheri Dada is going to make this Nigeria to better. Mr. President Asiwaju Bola Ahmed is going to do this country to better. Sorry for the bad English. I keep telling you that this man is working on the ground. He's working it gradually. He's going to do it. Nigeria will be better. I believe. I say I believe. Asiwaju Bola Ahmed go do this work. He go do this country. He go do this country now. Gradually, no rush am. Please. This economy you guys are talking about. This economy you guys are talking about. It's not only Nigeria. It's all over the world. You come one America. You come one Nigeria. You come one UK. You come one China. You come one everything. Everywhere you come one. Oh, balance. Kò ṣe Nigeria nìkan. Àwọn ìlú yẹn tẹ́lẹ̀ wọ́n dájú Nigeria lọ tẹ́lẹ̀. But Asiwaju ma make everything in order. Mr. President Asiwaju ma make everything in order. Ṣé wọ́n láwọn olóyìn burúkú olóṣì obìnrin tó ń bú ẹgbẹ́ bàbá wọn yẹn ó máa ṣẹ̀wọ̀n jọba o. Ìwọ tó mú Mr. eléyìí wá ń ṣà olóṣì onítit gap onígap tit olóyìn burúkú olóṣì olóyìn wá ń ṣà eléyìí ọ̀ká olóyìn burúkú olóṣì. Sẹ́rí bàbá wí a máa kú báàdẹ̀ wí a máa rọrùn ẹ̀já wí kí wọ́n lè fi ohun tí a bá sọ̀rọ̀ tí wàá bá lọ. Gbogbo wa ò lè sùn ká kọrí síbì kan náà. Lẹ́gẹ́ àbí kí ni wọ́n ń pè ẹ́ wòròwòrò ẹ̀ pọ̀ jù. Ìwọ kọ́lùkọ́ máa jẹ́ ọ̀rẹ́ ọmọ pírẹ́sídẹ́ǹtì. Gbogbo àwọn ọ̀rọ̀ tó sọ yìí mi ò rí làákàyè ń bẹ o. I must be sincere to you. Mi ò rí làákàyè ń bẹ. Àkọ́kọ́, ìjọba tí ò bá ti ní alátakò, ìjọba yẹn máa ń ṣubú ni. Torí téèyàn bá ti rí èèyàn tó lè kò ní sáré. Tó bá ti di pé ká má bàa gbé wa, kó wọ́n má bàa tì wá mọ́lé, jẹ́ ká fi wọ́n sílẹ̀ ká má sọ̀rọ̀. Wọ́n fún máa dojú gbogbo ẹ̀ délẹ̀. Kò sí èèyàn tó máa sọ̀rọ̀. A ní ìlú ò dáa, a ní ìlú le. Òun sọ pé àwọn kan máa ṣẹ̀wọ̀n ìjọba. Òun sọ wípé bẹ́ẹ̀ ló ṣe rí l'Amẹ́ríkà, bẹ́ẹ̀ ló ṣe rí ní Canada. Báwo ló ṣe máa compare economy America, Canada, Germany pẹ̀lú ti Nigeria? Okay, jẹ́ n béèrè question kan lọ́wọ́ ẹ̀. Bó ṣe wà yìí, mo mọ̀ pé wọn náà o máa ń travel lọ abroad dáadáa. Kán wá sọ fún ẹ pé lẹ́gẹ́ o, títí tíjọba Tinubu fi máa parí, o gbọ́dọ̀ jáde kúrò ní Nigeria. Ṣé o lè sọ pé o máa agree sí decision bẹ́ẹ̀? Bí wọ́n ṣe sọ pé economy ẹgbẹ́ bó ṣe rí l'Amẹ́ríkà nìyẹn, still àwọn tó wà ní Amẹ́ríkà yẹn wọ́n ẹ̀rọ tó wà ní Nigeria náà. Ṣé bí ìta làwa náà wà? Bá ṣe sọ pé okay, economy ṣe tó ní gbogbo world, still kì í ṣe bí Nigeria. Kì í ṣe bí ti Nigeria ṣe. A ní nǹkan ò dáa kò dáa ni. Ẹ má halẹ̀ mọ́ wa. Torí pé ìwọ ti ní change kékeré lọ́wọ́. Torí pé o ti ń change kékeré kan lọ́wọ́ ń sìn, o rò pé ibi tílé ayé pin sí nìyẹn. Àbí oní Yorùbá máa ń sọ pé ọmọ burúkú náà ló máa ń dàgbà burúkú. Because tí irú ẹ̀yìn náà lọ́jọ́ iwájú tí wọn náà bá dàgbà tó ní bí a fẹ́ kó ní ambition ní Nigeria láti contest fún political post kan. Débẹ̀ ayé bá mú mo yó ló máa jẹ. A ní ìlú òfararọ, òun sọ̀rọ̀ pé àwọn kan máa ṣẹ̀wọ̀n ìjọba. A ní nǹkan nira fún àwọn èèyàn. Okay, wo ti ọ̀rọ̀ insecurity. Ẹni tó kàn ló mọ̀ náà. Lẹ́gẹ́ gbàdúrà o, Ọlọ́run jẹ́ kó kàn ẹ́. Ẹni tí wọ́n gbé ara lé wọn, tí wọ́n ní ká lọ máa wá millions of naira wá, tó yẹ pé wọn àlówó yẹn, tí wọ́n gbẹ̀mí àwọn ara lé wọn yẹn. Sọ̀rọ̀ pé fídíò tó ṣe yìí, wọ́n lè ṣàdúrà fún ẹ. Àwọn tó wà ń ta gan kan wọn ò balẹ̀. Torí láàrin ọ̀sẹ̀ míì ẹlòmíì, ó ń gba ju àkáǹtì 10 lọ láti ilé. Owó tó yẹ kó ń gan fi ṣe project fún rẹ̀, ilé àwọn èèyàn ló ń sẹ̀ǹdẹ̀ sílé nígbà tí ilé ò dáa. Tẹ́bí ń pa àwọn ènìyàn. Ṣé tí ilé bá dáa ni, ọkàn tó wà ń ta náà ní balẹ̀ ni. So náà ní rówó ẹ̀ fi ṣe nǹkan gidi ni. A ní ìlú le. Òun sọ pé àwọn kan máa ṣẹ̀wọ̀n ìjọba. Ẹ máa kó everybody now. Torí pé à ń sòótọ́, ẹ máa kó everybody. Tó yẹ pé ẹ ṣe fẹ́ sí ìjọba tí yín nìyẹn.
tó bá yẹ pé bẹ́ẹ̀ sì ìjọba tí nìyẹn ẹ máa kó everybody ẹ ṣọ́ra ṣe bọ́ ọdún mẹ́rin á pé kò sí gbogbo tí èèyàn ṣe tí ò ní wọ ìtàn kò sí nǹkan tí èèyàn ṣe láyé yìí tí ò ní wọ ìtàn ṣùgbọ́n nǹkan tó ń dùn mí ni pé ò bá Tinubu tán Tinubu ò kì í ṣe bàbá ẹ̀ ó wá gbé ó fa tiẹ̀ lọ́wọ́ ó gbé tẹni lẹ́yìn lérí ìsìn ṣé wọn pẹ́ bí ẹlẹ́kejì ẹ̀kẹta ilé ń jáde tó ń sọ̀rọ̀ bérebére iṣẹ́ tí Tinubu rẹ̀ tó ń jẹ torí pé ó ti jẹ́ ọ̀rẹ́ ọmọ Tinubu ó ṣọ́ra adé ọmọ adé lórúkọ mi ẹ bá mi pín fídíò yìí ẹ má dẹ̀ gbàgbé láti follow page mi adé ọmọ adé backup ire ó dàbọ̀.